ó tún ti zẹ̀ o ẹ̀yin èèyàn Awíkoko Rotimi Daniels ó fẹ́ bùn ńlá ó fi ránṣẹ́ sí mi o pé n sí àwò àmọ́ kó tó di pé mo gbé yín débẹ̀ ṣe rí ẹ̀bùn yẹn ẹnìkan wà tí mo fẹ́ fi ta lọ́rẹ ó yá ẹ sáré wo fọ́nrán. owó Àdàbà TV another mi ní wáyé tí ọmọ tọ́lá unlimited ẹ ti wà nú ẹ̀mí jù ó wà lára àwọn tí mo fẹ́ fún ní ọ̀rẹ́ kan torí wípé someone like Àdàbà TV lè gbé ẹnìkan dìde tó pe rẹ̀ lẹ́lẹ́ja tó parọ́ oríṣiríṣi jọ nínú interview yẹn ó dẹ̀ gbé sáyé torí wípé ó fẹ́ mẹ́kọ̀wó àti Àdàbà TV ní o àti gbogbo àwọn bloggers tó kù tó jẹ́ pé rádaràdá náà ń gbé káàkiri àti MC Wise ní o èyí tó kù nínú ọjọ́ ayé yín tẹ́ ẹ̀ bá lọ yí padà inú ìnira lẹ́tì máa lò bẹ́ẹ̀ bá ṣe ń lé báyìí ẹ̀ ní bá ẹ̀ mọ̀ lé ní ẹ̀ ní bá gbogbo owó tẹ́ bá wá ń rí lórí pé ẹ̀ ṣe blogging yìí pé ní àmọ̀rí ìbá kú ẹ̀ mọ̀ fi wo wàhálà ẹ̀ mọ̀ fi wo àìsàn ni ẹ̀ mọ̀ fi gbé ẹ̀gbin ẹbí sí ni ẹ̀ mọ̀ fi gbé ara yín sí ni lẹ́yìn olórí burúkú aláyébàjẹ́ yìí ìwọ ló ń ṣe blogging ó dẹ̀ lè gbéyàn dìde láti lè wá parọ́ wípé òun mo lọ alọ́ ẹlẹ́ja lòun òun ló máa ń lọ supply ṣé rí gbogbo owó tán bá ń san fún yín torí lórí ọ̀rọ̀ blogging pé bẹ́ẹ̀ ìkànfẹ́ rówó social media yìí gbogbo owó tán bá wá ń san fún gbogbo ẹ̀yin bloggers olórí burúkú yìí mi ìbéèrè owó lọ́wọ́ ẹnìkankan nù yín fídíò mi lẹ fi ń make owó reference page mi rí ẹ kàn máa gé videos mi ẹ máa gé ẹ máa gbé ojú ara yín síbẹ̀ I never asked for a dime from you gbogbo ẹ̀yin tẹ́ ń gbé fídíòsì mi tẹ́ fi ń pa owó ṣùgbọ́n lórí wípé ẹni àmọ̀rí ìbá àkú tẹ́ ẹ̀ dúró sórí òdodo gbogbo owó tẹ́ bá wá ń ríṣẹ́ àìsàn láàárọ̀ àìsàn lọ́sàn àìsàn lálẹ́ ni ẹ̀ ní fi ìfọ̀kànbalẹ̀ lò tó bá jẹ́ mọ́tò lẹ́ fowó yẹn rà mọ́tò yóò mọ̀ forí sọ igi ijó ebi bá ń pa ọ̀nà lẹ́mọ̀ rìn gbogbo yẹn pátápátá ẹ mọ̀ rìkọ́ọ̀dì ẹ̀ kẹ́ ẹ tún lọ gbé jáde kẹ́ máa fi táìtù wèrè ní tí ó kàn mí gẹ̀ ń gbé fọ́tò mi síbẹ̀ lẹ́yìn olòṣì olórí burúkú yìí. ṣé wàá rí gbogbo èpè tí Rotimi Daniel ṣe pátápátá tó ń ṣe fún mi tó lóun fi fún mi lẹ́bùn gbogbo ẹ̀ pátápátá mo fi ta ọmọdé yìí mo fi ta lọ́rẹ torí wọ́n ní yínníyínní kẹ́ni ó sèmí bàbá erékù ni èèyàn tá a bá ṣe lóore tí ò dúpẹ́ ó dàbí ọlọ́ṣà akónilẹ́rù láì gbèsùmàrè ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ọlọ́ṣà tó wọlé ti níyẹ̀wù tó kẹ́rù ẹ̀ ń lọ ni ṣe rí gbogbo pákéjì oore tí Rotimi Daniels tó fi ránṣẹ́ sí mi mo fi ta ọmọ yìí mo fi ta lọ́rẹ ó ti yé mi ó ti yé òun náà torí pé kí ni lórí ọ̀rọ̀ Professor Olu Alo àtìyàwó wọn tá à ń dá sí i tẹ́ bá lọ gbogbo àwọn content tèmi ti ń ṣe all this while I'm a kind of person tó jẹ́ pé mi kì í gbèsè ẹnìkan nínú gbogbo àwọn news tí mo bá ń gbé gbogbo news tí mo ń gbé pátápátá online náà la ti ń gbé gbogbo ẹ̀ anything tó bá ti wà online òun là wá ń dá sí blogger níṣẹ́ tèmi mo máa ń mú information wá fẹ̀yìn tèmi ni gbogbo nǹkan tó bá dẹ̀ ń lọ pátápátá ni mi ò fi sẹ́yìn ẹnìkankan àmọ́ lórí ọ̀rọ̀ Professor Olu Alo yìí bá ṣe ń gbọ́ pé ìyàwó wọn ó ti wà ń bì kan àárí wọn ó wà lára ìdí tèmi náà fi jáde pé ibo nìyàwó yìí wà àwọn ẹbí ń sọ pé nǹkan báyìí ni páwọn ọ̀rọ̀ mọ àwọn ará sọ pé àwọn ọ̀rọ̀ mọ àwọn ojúlùmọ̀ sọ pé àwọn ọ̀rọ̀ mọ àwọn ìdí gan rèé tèmi náà fi dá sọ̀rọ̀ yẹn pé tó bá jẹ́ pé èèyàn tèmi náà ń kọ́ ó ṣàní láti sọ̀rọ̀ and ever since all this while mo ti ń dá sọ̀rọ̀ yẹn tí mo dẹ̀ ti ń make sure pé mo ń wà in between the matter mi ta bàbá Olu Alo lábùkù bẹ́ẹ̀ sì ni mi ta àwọn ìdílé wọn lábùkù oríṣiríṣi àwọn èèyàn ló ń pè mí tó dẹ̀ ń sọ èròǹgbà tiwọn lórí ọ̀rọ̀ yẹn àwọn èèyàn ṣáà máa jáde wọ́n máa give opinion wọn for goodness sake ṣé Rotimi Daniels nìkan ló ní right láti give opinion ni ṣé Rotimi Daniels jẹ́lé ẹjọ́ ni àbójẹ́ court tí ó bá kí n ṣe pé làákàyè ẹ ti dàrú orí ẹ ti gbálẹ̀ imagine gbogbo àwọn men of God yẹn ó kàn bẹ̀rẹ̀ sí ń batch gbogbo wọn one after the other àwọn bàbá tó bí ẹ lọ́mọ ó kàn bẹ̀rẹ̀ sí ní ṣépè ṣé omi èpè náà fi wẹ̀ fún ẹni Rotimi imagine ìwọ náà dẹ̀ bímọ gbogbo èpè tó ṣẹ́fẹ́ mi èmi ti fi ta ọmọ yẹn lọ́rẹ ó dẹ̀ máa lẹ̀ mọ́ ni tipẹ́tipẹ́
ó máa lẹ̀ mọ́ lára. You better be careful. Be careful. Be careful. Èmi respect here but gbogbo àwọn kàtàkàtà ọmọ ẹlẹ́ja tó pè mí. This guy called me. Ó dẹ̀ narrate story pé òun ti wà pẹ̀lú Professor Olu Alo rí. Èmi ò mọ bàbá Olu Alo from anywhere. I don't know him from Adams. Mo ti lọ sórí òkè wọn rí tí mo lọ gbàdúrà and I have never met him one on one. Mo kàn wá privilege pé he was the one praying on the altar. Èmi kàn máa lọ sórí òkè kí n lọ gbàdúrà normal and that was long time ago, about 10 years ago if I'm not mistaken. Mi ò tí rí Professor Olu Alo rí. I don't have his contact. I never call him from anywhere. And this guy came to me. Ó pè mí pé òun fẹ́ bá mi sọ one or two things. The same thing applicable. Ṣé kò kí n ṣe bóyá lot of people ṣe ń pe Rotimi Daniels nìyẹn ni? Ṣé mi gbé justice lórí ni? Ṣé mo jẹ́ activist ni? I'm just a blogger for goodness sake. There was a day tí woman kan wá bá mi pé past prophet kan o, wọ́n gba ìyàwó wọn o, wọ́n gba ọkọ wọn o, wọ́n ṣe gba wọn ṣàwo o. Màmá yẹn narrate a lot of things fún mi. But I'm not the kind of person to man prognose into a matter like that. Mi ò kí n ṣe ní tó máa ń settle family relationship àbí pastor relationship. That was the first day in my life tí mo ever contact Rotimi Daniels through WhatsApp. And gbogbo conversation tí mi àti màmá yẹn tajọ ní, I forwarded everything to him. If there is something he can do about it. And ever since then, I never contacted him again. Imagine gbogbo àwọn èpè tó ń ṣe fún mi títorí pé kíni títorí pé ọmọ ẹlẹ́jà pè mí ó narrate his own aspect of the story gbogbo nǹkan tó mọ̀ nípa story Olu Alo ó narrate everything fún mi and I posted it on my platform and ó bẹ̀rẹ̀ sí ṣe rú àwọn àdúró èpè bí ilé fún mi. Rubbish.